Africa Content TV. Ìjẹ̀bú èjì ń jíjẹ èjì ta ìjẹ olóríṣà tí bàbá wọn fi méjì tó kú bọ nínú kọfí bòṣà ìlú kú àbí kọfí bọlágẹmọ mẹ́rin ìdílógún ogún yọ ọwọyọwọ ẹ̀yin ló máa rẹyọ òpó ìgbà tá a rẹ kò bá ayé sì ti fò lọ ọmọ aníṣu nílé ọlọbẹ ọbẹ bàbá wọn ti yọ òun bọ ẹ̀yin ló máa lẹkùnlé àdéhùn òrìṣà òkè jẹ ńlá jẹ ń dàbí onílé yìí ló fi sọ pé kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó ìdúró Ìjẹ̀bú owó ìbẹ̀rẹ̀ Ìjẹ̀bú owó gbọ́. sọ èyí ọmọdé agídí yóò dá nǹkan kan ẹ̀gbọ́n tí ò bí sọ èyí ọmọdé torí mo rántí ìgbà kékeré mi. Ní gbangba ẹni máa ń yọnu sí wa bọ́tà yìí kọ́ bà ẹni máa ń yọnu sí wa. ọ̀nà nífọ̀ ìró ìkílẹ̀ yìí ọ̀nà nífọwọ́ ṣe ọ̀nà nífọ̀ ìró ìkílẹ̀ mi ẹ̀yin èwe èwo yìí ẹ súnmọ́ bí tí n bá ń kà fún ẹ̀ mọ̀ láyé ọjọ́ òun tí màmá mi pẹ̀lú bàbá mi tó ń bá mi wí máa káwọ́ mi sẹ́yìn máa dúró wá bọ́hùn tí wọ́n fẹ́ sọ tó ń bá tẹ̀ ń sọ̀rọ̀ mi ò jẹ́ kó wọ́n lẹ́nu. tó dùn lóòrè ọlọ́run lára wa ó ṣúẹ̀dù. ìyanu ọlọ́run ọba ìyanu ọlọ́run ọba ìyanu ọlọ́run ọba òun náà máa rí. àwọn òòrùn ká àdé orí ìyá mi. ọmọ ní fowó ṣe tọ́mọ ewúrẹ́ dúdú tọ́mọ rẹ̀ gbó fá ọmọ ní fowó ṣe tọ́mọ dùn tọ́mọ lọ. irú ọmọ bẹ́ẹ̀